وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أرلوري الخوف بين الأسوا ìbẹ̀rù wọ́n ní tá bá ń sọ̀rọ̀ nípa ìbẹ̀rù lọ́dẹ̀dà jalla subhanahu Allah la máa ń ní ìbẹ̀rù fún al-khawf al-mutlaq lillahi subhanahu àwọn ni al-khawf yìí laysa maqsudan li dhatihi ìbẹ̀rù tá ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí ohun gangan kọ́ la fẹ́ kọ́mọnìyàn ní pé àyọ̀rí gẹ́gẹ́gẹ́gẹ́ fún rẹ̀ bal huwa maqsudu li ghayrihi qasdu wasa'il ṣùgbọ́n tí a fẹ́ ká ní lábẹ́ ìbẹ̀rù òun náà ni àwọn ojúpọ̀nà àwọn àtẹ̀gùn tí a máa ń gbà láti fi ṣe Olúwa jalla subhana ìbẹ̀yẹn la fẹ́ kí bẹ̀rù wa kò ti máa jà débi pé a máa páyọ Olúwa jalla subhana pẹ̀lú àwọn oríṣiríṣi ọ̀nà tá a lè gbà ṣe wa lihadha yazulu bizawali al-makhuf ìdí nìyẹn tó jẹ́ pé kò ní sí ìbẹ̀rù mọ́ nígbàtí ìta ń bẹ̀rù tí ò bá ti sí àpẹẹrẹ iná ni gbogbo wa ń bẹ̀rù tá a fi ń sin Ọlọ́run tá a fi mọ Ọlọ́run bá lọ́kan ṣoṣo kò sẹ́nìkan tó fẹ́ jìyà nínú náà ẹni fa inna ahla al-jannati la khawfun alayhim wa la hum yahzanun àwọn ọmọ al-janna la khawfun alayhim àwọn ò ní máa ní ìbẹ̀rù mọ́ kò dẹ̀ ní sí ìbànújẹ́ fún wọn mọ́ torí pé iná jahannama tó àwájú wọn ti já wáza rẹ̀ wọ́n ti rí kọjá wọ́n ti fi sẹ́yìn abílúwẹ̀ dẹ́dà sọlọ́mọ àlùjánnà ò kò sí wá ní kan nínú àwọn tí òun náà máa já wáza náàrù jahannam wọ́n ní al-khawf yata'allaqu bil-af'al ìbẹ̀rù ó ní kan ṣe pẹ̀lú àwọn iṣẹ́ wal-muhabbatu tata'allaqu bi-dhati was-sifat ìfẹ́ tá a máa ní sí Allah ó ní ṣe pẹ̀lú ká nífẹ̀ẹ́ Ọlọ́run bá fúnra lára rẹ̀ gan ká dẹ̀ nífẹ̀ẹ́ àwọn òròyìn tó ní wa lihadha tatada'afu mahabbatul mu'minina rabbihim idha dakhalu daron na'im ìdí nìyẹn tó jẹ́ pé ìfẹ́ táwọn olùgbàgbọ́ òdodo tán máa ní sólówá wọn yóò pọ̀ sí nígbà tí wọ́n bá wọlé ìkẹ́ tí wọ́n bá wọlé ògo tí ṣe àlìjẹ́nà abẹ́lẹ̀ ẹ̀dẹ́dà kò sí wá lọ́mọ àlìjẹ́nà àlìjẹ́nà tó jẹ́ pé tá bá ti wọbẹ̀ la yalhaquhum fiha khawf kò tún sí ìbẹ̀rù mọ́ ẹni tó bá ti wọnú àlìjẹ́nà kò sí ìbẹ̀rù fún wọn o ìfọ̀kànbalẹ̀ títí láíláí nìyẹn ìfọ̀kànbalẹ̀ títí láíláí ìgbádùn títí láíláí ìgbádùn tí ò ní gé Olúwa jalla subhana ó pè ìgbádùn àlìjẹ́nà ní na'imun muqim ìgbádùn títí láíláí ẹ̀pá ayé tá a wà yìí èèyàn lè gbádùn láàárọ̀ kó tó dọ̀sán tí ìyẹ́ ó sì padà bẹ̀rẹ̀ sí jẹ ẹni tó jẹ búrẹ́dì àti ẹyin láàárọ̀ wallahi kó tó dalẹ́ ó lè bára rẹ̀ ní kírímọ́njẹ́ tó jẹ́ pé ẹ̀wà olókùúta wọn ò mọ̀ fún jẹ wallahi láyé tá a wà yìí ọ̀rọ̀ pé mo lówó lọ́wọ́ ò túmọ̀ sí àti rí àwọn tó lówó lọ́wọ́ dáadáa Nàìjíríà tó jẹ́ pé ẹ̀wọ̀n ni wọ́n kú sí ó kú síbi tó jẹ́ pé kò ní ìkápá lórí owó ẹ̀ ó kú síbi tó jẹ́ pé kò sí nǹkan kan tó lè fi owó rẹ̀ ṣe kò lè fún ara rẹ̀ tó nìyẹn kò lè fi gba rẹ̀ gan lẹ̀ níbi ìyà tó ń bẹ lọ́dọ̀ ọmọ èdè ènìyàn ayé nìyẹn wà ṣùgbọ́n al-qiyāmah tí ẹ bá ti wọnú àlìjẹ́nnà kò sí bẹ̀rù mọ́ kò sí ìbànújẹ́ mọ́ kò sí ebi mọ́ kódà kò sí oorun mọ́
wọ́n bi Ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam pé ayanamu ahlul jannati sí àwọn ọmọ àlìjẹ́nà ó máa sùn. Ànábì ní là wọn ò ní máa sùn fa inna nawma akhul maut torí oorun ọmọ ìyá kú ni. Tá bá ti sùn fihi naqsun bó bèdè yẹn ṣe lágbára tó bó ṣe máa ń làkàkà tó bó ṣe máa ń fẹ̀ tó bá ti sùn báyìí ẹ̀rí ó ti dọ̀lẹ́ tẹ́ bá débi tẹ́lòmí sùn sí ẹ̀ tó yẹ pé tó bá wà lójú ayé tí ó mọ búramúramù mọ̀ tó bá sùn báyìí ẹ̀rí ká bàbá lẹ́rìí bàbá tó wọ́n búramúramù lójú ayé lélẹ̀ ó ló ti sùn tó ṣe kí ni o tó ń pààrọ̀ gíà yìí ó ṣe ń gbé gíà lókè ní ó mọ̀ gbé lọ́lẹ̀ ọmọdé nìyẹn alẹ́ láyé ibi táwà ìpínlẹ̀ lákó ṣàánú wa gbogbo yẹn ò sí náà lè jẹ́nà kò sóró náà lè jẹ́nà kò síkú náà lè jẹ́nà ìgbádùn títí láíláí ni àbílẹ̀ ẹ̀dẹ́dà kó sí wa lọ́mọ lè jẹ́nà kó mọ́ sí wa lọ́mọ náà tó tí ẹ bá ti wà lè jẹ́nà kò sí ìbẹ̀rù mọ́ kò sí payín kékeré mọ́ kò sí ìbànújẹ́ mọ́. ولهذا كانت منزلة المحبة ومقامها أعلى وأرفع من منزلة الخوف ومقامه. نعم wọ́n ní ìdí nìyẹn tó fi jẹ́ pé ipò tí al-mahabba wà ìnífẹ̀ẹ́ Allah kí ẹ máa sin Ọlọ́run Ọba wa jalla subhana tìfẹ́tìfẹ́ mọ́ sin Ọlọ́run wọ́n jẹ́ kó jẹ́ pé ìbẹ̀rù ló fi sin Ọlọ́run ìfẹ́ jíyà ó ń bẹ́ẹ̀ o but kò tí ìjọsìn rẹ̀ ò tí strong tó wọ́n sì pé ìbẹ̀rù ló ń tì ọ lọ síbi kó mọ́ sí Allah wọ́n tó pé òun sin Allah nítorí mahabba torí ìfẹ́ tó ní sí Allah wọ́n ní ẹni tó bá ń sin Ọlọ́run bá pẹ̀lú ìfẹ́ tó ní sí Allah ipò yẹn àlá ipò yẹn ga wà arúfà ó ní àgbéga ó ní ìpele ju ipò ẹni tó ń sin Ọlọ́run Ọba pẹ̀lú bẹ̀rù lọ ó kàtẹ́ yẹ pé nínú mahabba yẹn náà naw'un min al-khawf ìran bẹ̀rù kan yóò wà lábẹ́ ṣùgbọ́n al-mahabba ó ti bu khawf yẹn mọ́lẹ̀ sálàyé yẹn ti yé lórí àgbọ̀dọ̀ ṣe mistake táwọn Súfí wọ́n ṣe níbẹ̀ yẹn àwọn Súfí kan mọ̀ sọ pé Ọlọ́run tó bá ṣe pé nítorí iná lòun fi ń sìn ọ́ kó yá jẹ́ kí òun wọná yẹn kó yá wọná yẹn o ara ọ̀rọ̀ búkú lọ̀rọ̀ yẹn ìyá máa ti torí pé àfẹ́ wọná àwọn máa fi sin Allah torí pé àṣẹ tó lọ ẹ̀dẹ́dà sọ nìyẹn pé fatakuna watakunara ó ní ẹbẹ̀rù náà ayé tó pọ̀ olúwẹ̀dẹ́dà wá ti sọ nínú al-Qur'an fatakunara allati waquduha an-nasu wal-hijara ó ní ẹbẹ̀rù náà iná tó jẹ́ pé tá fi kó anas àwọn èèyàn ní àwọn kèfèrí ẹ̀dá láfi máa kó iná yẹn wal-hijara àti àwọn òkúta so iná tó bẹ̀rù iná yẹn tó bẹ̀rù so kẹ́ni ká sọ pé Ọlọ́run tó wáyé pé torí iná rẹ ni mo fi ń sìn ọ́ kó ya wọ náà yẹn ọ̀rọ̀ burúkú lọ̀rọ̀ yẹn ṣùgbọ́n lábẹ́ ẹ̀ náà téèyàn bá jẹ́ kí ìbẹ̀rù tá a ní sí Allah látara àyà tó ń bẹ lọ́dọ̀ rẹ̀ tá a bá jẹ́ kó lo òkè sí tá a bá jẹ́ kí màhábà bò pé mo ń bẹ̀rù Ọlọ́run bá mi ò fẹ́ wọ náà ṣùgbọ́n Ọlọ́run bá tí mò ń sìn yẹn òhèbòhò ó bàjámà mo nífẹ̀ẹ́ rẹ̀ nífẹ̀ẹ́ tó lè kínka ìyẹn ní dárájà tó ga jù pé à ń sin Ọlọ́run bá ń torí ìbẹ̀rù lásán lọ. Hadha wadih wal ilmu inda Allahi subhanahu afáàní wal khawful mahmud as-sadiq tó bá níbẹ̀ ìbẹ̀rù tó jẹ́ ìbẹ̀rù òdodo tó lẹ́yìn nínú táwọn lágbájá ó bẹ̀rù Ọlọ́run Ọba ìbẹ̀rù yẹn sì ní ẹ̀yìn nínú onímọ̀ hálà bayna sahibihi wa bayna maharimi Allahi azza wa jalla ó ní ìbẹ̀rù tí yóò máa kọdí ọmọnìyàn kan kó níbi kó ṣe Ọlọ́run Ọba débi tó bá rí ibi tó ti lè ṣe Ọlọ́run Ọba báyìí pé ó débì kan yẹ kó lè ṣe zìnà ń bẹ̀
yóò wá fásá ìgbé mo bẹ̀rù Ọlọ́run inni akhafullaha rabbal alamin mo ń bẹ̀rù Ọlọ́run ọba tó ní gbogbo àgbáláyé wá sápò níbi ibi ìwọ̀ ẹ̀ṣẹ̀ yẹn hadha khawfun mahmudun sadiqun hadha khawfun mahmudun sadiqun ìbẹ̀rù òdodo nìyẹn ìbẹ̀rù tó lẹ́yìn nínú nìyẹn wọ́n ní فإذا تجاوز ذلك خيف منه اليأس والقنوط ṣùgbọ́n tẹ́ pé tó bá jẹ́ yí pé ìbẹ̀rù tá a ní sí Ọlọ́run ọba ìbẹ̀rù yẹn ti lè débi wípé ó ti kọjá ìta ṣàlàyé yìí ó ti kọjá pé èèyàn ń sá fún ìtọ́lọ́wọ́ sọ pé ká má débẹ̀ ó ti wá ìbẹ̀rù yẹn ti wá kọjá àlà kódà kò lè súnmọ́ subhanallah àwọn kan sọ fáwọn bẹ̀rẹ̀ Ọlọ́run bá àti jẹun gan yóò di wàhálà fún káà kúrò dẹ̀ máa jẹun ó ní a sì wá máa jẹun tí náà ń bẹ a sì máa jẹyin tí náà ń bẹ a sì kò ní jẹun mọ́ láyé ẹ̀ kò ní jẹun mọ́ láyé rẹ̀ torí kò fẹ́ wọná kò ní jẹyin torí kò fẹ́ wọná kò ní jẹrẹ dídí torí kò fẹ́ wọná kò ní jẹ ìrẹsì ẹni tí bẹ̀rù tiẹ̀ bá ti débẹ̀ yẹ ó ti di àlèyásù wálẹ́kọ̀ọ́nùtù ìyẹn ti di ìbẹ̀rù àgbàsódì ìbẹ̀rù òdì nìyẹn ìyẹn ti di ìbẹ̀rù òdì kìí ṣe ìbẹ̀rù tó lè dẹ́dà wa jalla subhanahu wa ta'ala tó farama kò wọlé wọ́n ni wala taqnatu min rahmatillah Ọlọ́run ni ẹ má jà kàmù náà kú níbi ìkẹ́ Ọlọ́run ẹbá ní Ọlọ́run lè kẹ́ àwọn ẹ̀ṣẹ̀ wa ti pọ̀jù Ọlọ́run lè forí jì wá in fact ẹwọ́ èyàn ti kọjá àlà bẹ̀rù tó bá múyàn kú láàrin ìgboro tó lọ gbínú hù nínú igbó ìyẹn iṣẹ́ ìbẹ̀rù tí Olúwa ẹlẹ́dà farama ìbẹ̀rù tó bá múyàn sọ pé òun ò ní fẹ́yàwó gbogbo òfẹ́ òun rí ìfẹ́yàwó gẹ́gẹ́ bí tí ò ní jẹ́ kí ẹmọ rántí Ọlọ́run pé ó sọ afẹ́yàwó tó wọ́n fẹ́yàwó ní ìsìn tó wọ́n báyàwó ń dáwẹ́kẹ́ ní ìsìn òun ní rántí Ọlọ́run wọn fẹ́yàwó jàre àbẹ́rù tó sọ pé òun mọ̀ gba àwẹ̀ sáá ní gbogbo ọ̀sán ni àbẹ́rù tó sọ pé gbogbo òru ló fi wọn yẹn náà fìlà ìyẹn ṣe ìbẹ̀rù tó lọ ẹ̀dẹ́dà jalla subhana tó farama wọn kọ́ Abu Uthman أنا أبو عثمان صبي صدق الخوف هو الورع واني òdodo tó ń bẹ níbi ìbẹ̀rù òun náà la al-wara'u ní ìṣesí kéèyàn lásàjẹ́ pé kíní orú mi lójú sí halali ní sí haram ni ó dẹ̀ fílẹ̀ hadha wal wara' tó ìsákò níbi tó bá rúyàn lójú ìyẹn gangan lòdodo bẹ̀rù al-wara'u anil atham ìsákò níbi ìwọ̀ ẹ̀ṣẹ̀ zahiran wa batinan yálà àwọn ọwọ̀ ẹ̀ṣẹ̀ tó hàn àbáwọn tó pamọ́ olùwàwà kó ṣàánú níparí al-imam ibn Qayyim al-Jawziyya rahimahullah wọn ni wà sami'tu shaykh al-islam ibn Taymiyyata qaddasallahu ruhahu wọn ni wọ́n gbọ́ tí a fáwa shaykh al-islam ibn Taymiyyah rahimahullah tàbá ní kí tó fi ń pé ibn Taymiyyah ní shaykh al-islam àwọn afá tó pé ibn Taymiyyah ní shaykh al-islam wọn náà lélẹ̀ sínú ọmọ ilé kí ibn Taymiyyah ní ibn Qayyim wà gẹ́gẹ́ bá ṣe wọ́n sọ fún wa wọ́n ní mo gbọ́ tí àfá mi sọ pé al-khawful mahmud ìbẹ̀rù tó lẹ́yìn tó lọ ẹ̀dẹ́dà tí ó sì sàdánkátà ẹni tó bá ṣe ma hajazaka amharimila ma hajazaka amharimila ó ní ìbẹ̀rù tó bá lé ọ kúrò níbi tọ́lọ ń ṣe léèwọ̀ ìbẹ̀rù tó bá lé ọ sẹ́yìn níbi ìwọ̀ ìbẹ̀rù tó lé ọ kúrò níbi ọtí mímu ìbẹ̀rù tó lé ọ kúrò níbi zìnà ṣíṣe ìbẹ̀rù tó lé ọ kúrò níbi olè jíjà ìbẹ̀rù tó lé ọ kúrò níbi irọ́ pípa ìbẹ̀rù tó lé ọ kúrò níbi jìbìtì ṣíṣe ìyẹn gangan ni ìbẹ̀rù tó lọ ẹ̀dẹ́dà jalla subhana tí ó borí fún abilọ ẹ̀dẹ́dà ó ṣe wá ní kanú àwọn tí ó máa bẹ̀rù rẹ̀ ní kọ̀kọ̀ àti ní gbangba sallallahu ala nabiyina muhammadin wa alihi wa sahbihi ajma'in
Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.